Ẹ̀yin èèyàn lé, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè kọ́ ọdún Olókun, èyí tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní ààfin bàbá wa Erinlá ní àná. Wọ́n ti bẹ̀rẹ̀ láti ìjẹta. Wọ́n ní ọdún yìí ó mì ní ọdún omi sí tí ó jẹ́ Ọ̀sà, mean in lagoon. Olókun ó jẹ́ goddess of the sea, while Olóṣà also mean Ọ̀ṣàrá. Wọ́n ní òun náà ni goddess of lagoon. Bí a ṣe gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn lé. Wọ́n máa ń bọ Olókun yìí ní ọdọọdún. Wọ́n ní ibi tí wọ́n ti ń bọ ní Ilé Ifẹ̀. According to nǹkan tí a gbọ́, wọ́n ní Chief Kọ́láwọlé Ọmọ́táyọ̀, who is the Abore, Chief of Prince. Àwọn ni wọ́n máa ń bọ ọdún Olókun yìí ní ọdọọdún. Wọ́n máa ń gádà gbogbo àwọn ènìyàn láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Gbogbo wọn á wọ aṣọ funfun. Wọ́n á dẹ̀ pèlò àwọn nǹkan tí wọ́n fi ń bọ ọdún Olókun yìí. Àwọn tádẹ̀ ni wọ́n ń bọ ọdún yìí fún. Wọ́n ní Olódùmarè, Ọbàtálá, the chief of Òrìṣà. Àwọn ni wọ́n ké pè tí wọ́n bá ń bọ ọdún yìí. Wọ́n ní wọ́n ṣe ọdún yìí ní ẹ̀gbẹ́ odò òkun ní ọdọọdún. Wọ́n ní tí wọ́n bá dẹ̀ ti ń ṣe ọdún yìí, wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn virgin tó jẹ́ pé wọn ò tíì mọ ọkùnrin, wọ́n máa lo gbogbo àwọn nǹkan tí wọ́n kó wá láti fi bọ ọdún yìí ni wọ́n máa fọwọ́ kàn, ni wọ́n á dẹ̀ máa ṣàdúrà sí. Wọ́n ní even gan ọdún yìí gan, wọ́n ní ọdún tó lágbára nítorí àwọn tí wọn ò bá bímọ rí tó jẹ́ pé àwọn tó ń wojú Ọlọ́run fún ọmọ, wọ́n máa ń wá síbẹ̀ tí Ọlọ́run tí ó dẹ̀ máa ń gbọ́ àdúrà wọn. Wọ́n ní Olókun, the goddess of the sea. Wọ́n ní wọ́n máa ń worship ẹ̀. Wípé ó dẹ̀ máa ń gbàdúrà gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ń wojú Ọlọ́run. Wọ́n ní gbogbo nǹkan tí wọ́n fi ń ṣe nǹkan ètùtù láti fi bọ ọdún yìí. Wọ́n ní gbogbo ẹ̀ náà máa ń pèsè sílẹ̀. Bàbá wa Onírìṣà náà máa ń tẹ̀lé wọn rìn káàkiri ibi ojúbọ tí wọ́n ti máa ń bọ ọdún yìí torí wọ́n ní bí nǹkan bí odò tó tóbi báyìí. Wọ́n ti mọ́, ó round báyìí. Àwọn èèyàn máa ń dúró síbẹ̀ lọ́dọọdún. Wọ́n dẹ̀ máa ń ṣàdúrà síbẹ̀. Ẹ̀yin èèyàn lé, nǹkan tó wá ṣẹlẹ̀ ní ibi tí wọ́n ti lọ ṣe ọdún èyí tí ò tíì mọ ọkùnrin tó jẹ́ priestess. Wọ́n ní ṣe ni ó lọ in trance o. Ẹ mọ̀ tí ẹlẹ́mìí bá lọ sí in trance pé kò rí àwọn tó wà láyé mọ́. Wọ́n ní spirit ti wọnú ẹ̀. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ nìyẹn. Wọ́n ní ọ̀rọ̀ tó sọ, wọ́n ló ya gbogbo àwọn tó wá bọ Olókun yìí. Wọ́n ní ọ̀rọ̀ tó sọ, wọ́n ní ó ya gbogbo wọn lẹ́nu. Wọ́n ní bí ó ṣe bẹ̀rẹ̀, wọ́n ló ní àǹtí wa wípé wọn ò gba ẹbọ àti ètùtù ẹ o nítorí pé inú ẹ ò mọ́. Wípé inú ọmọ Ọlọ́run, èyí tó jẹ́ Queen Naomi, wípé inú ẹ̀ mọ́. Wípé Ọlọ́run dẹ̀ ti gba gbogbo ẹ̀bẹ̀ Queen Naomi. Nǹkan tá a gbọ́ nìyẹn o, allegedly o. Wọ́n ní gbogbo àwọn tó lọ bẹ̀, wọ́n ní ìtìjú ni wọ́n bá kúrò ńbẹ̀. Wọ́n ní àǹtí wa sunkún, sunkún, sunkún. Wọ́n ló ní gbogbo nǹkan tí àǹtí wa fi tipátipá gbà wípé kì í ṣàì àǹtí wa o. Bí a tiẹ̀ tún ṣe gbọ́ gan, wọ́n ní láàárín
oṣù mọ́kànlá wípé àǹtí wa máa kúrò nínú ààfin. Ṣé ẹ mọ̀ pé mi ò tẹ̀lé wọn lọ síbi tán ti lọ bọ ọdún Olókun? Nǹkan tá a gbọ́ tó ń lọ lórí social media ni mo wá sọ fún yín. Wọ́n ní àwọn tán jọ lọ síbẹ̀ tán lọ bọ ọdún Olókun yìí, wọ́n ní ṣe ni wọ́n ń bẹ àǹtí wa yìí. Wọ́n láǹtí wa sunkún tó fi kúrò ńbẹ̀ dé pé torí ààyè tí àǹtí wa yìí wà yẹn kì í ṣe ààyè wọn. Wípé ààyè aláyè ni wọ́n wà. Wípé ààyè aláyè ni wọ́n wà. Wípé wọ́n fi tipátipá gba ipò yẹn ni. Wípé kì í ṣe ibi tó yẹ kán wà nìyẹn. Wípé Ọ̀yọ́ ló yẹ kí àǹtí wa yìí wà. Rí pé èyí tún lágbára. Wọ́n ní ọmọ yìí, wọ́n ní kò ríran rí, wọ́n ní first time tó máa ríran nìyẹn. Wọ́n ní in fact gan, wọ́n ní ẹlòmíì náà tún ríran yẹn. Wọ́n náà ní láti fi ọwọ́ bo ẹnu ẹ̀ ni. Wọ́n ní ṣùgbọ́n wọn ò lè fi ọwọ́ bo ẹnu ẹ̀. Wọ́n ní torí ohùn tó ń jáde lẹ́nu ẹ̀, wọ́n ní ó lágbára. Wọ́n ló lágbára. Ṣé ẹ mọ̀ pé èdè tó ń sọ kì í ṣe Yorùbá? Wọ́n ń translate ẹ̀ ni o. Nǹkan tá a gbọ́ nìyẹn, ẹ̀yin èèyàn ilé. Wọ́n ní ohùn yẹn kí bí ìgbà tó jẹ́ pé Olókun wọ inú ẹni yẹn sọ̀rọ̀. Wípé inú àǹtí wa ò mọ́. Wọ́n ní Olókun kò kí ń bá ẹni tínú ẹ̀ ò mọ́ ṣe. Tó bá fẹ́ lọ bọ́, inú ẹ gbudọ̀ mọ́. Aṣọ funfun tó wọ̀ yẹn, bínú ẹ ṣe gbudọ̀ rí nìyẹn. Ẹni tó bá lọ síwájú ẹ̀ tó jẹ́ pé ó ń ṣe ìdàkejì kò ní gba ẹbọ ẹ̀, kò ní gba ètùtù ẹ̀. Nǹkan tó ló ṣẹlẹ̀ nìyẹn. Wọ́n ní Olókun ní ó gba ẹnu princess yìí sọ̀rọ̀. Virgin ni, kò mọkùnrin rí. Wípé ẹbọ àǹtí wa ò gbà nítorí ọkàn ẹ̀ ò mọ́. Wípé gbogbo nǹkan tó lọ ṣe níkọ̀kọ̀, wípé gbogbo ẹ̀ lòún rí. Wọ́n náà reject ẹbọ àǹtí wa yìí nítorí pé inú ẹ̀ ò mọ́. Wípé ààyè tó wà yẹn ààyè aláyè onípò ló gbà. Èyí lágbára. Nígbà tá a gbọ́, èyí lágbára o. Ṣùgbọ́n nǹkan tá a tún gbọ́ òun ní ti àwọn family àǹtí wa tó wá sí inú ààfin tí wọ́n ní bàbá Wẹ̀rìnlá lé dànù. Wípé wọ́n ban wọn, wípé láyéláyé wọn ò gbudọ̀ wọ inú ààfin àwọn mọ́. Ẹ̀yin èèyàn ilé, kì í ṣe nǹkan kékeré ni ó ń ṣẹlẹ̀ nínú ààfin. A sọ nípa bí wọ́n ṣe yọ orúkọ Queen Naomi kúrò nínú registry book. Wọ́n ní investigation tó ń lọ lọ́wọ́ ó ka àǹtí wa R, ó dẹ̀ ka àǹtí wa A. Wípé wọ́n mọ̀ nípa bí wọ́n ṣe yọ orúkọ Queen Naomi kúrò ní inú registry book àti àǹtí wa church. Nítorí náà, wọ́n ní bàbá Wẹ̀rìnlá ti yan ẹlòmíì sí ipò láti máa hand over memo bàbá Wẹ̀rìnlá. Torí wọ́n ní àǹtí wa church, wọ́n ní ó mọ̀ nípa iṣẹ́ yẹn. Wípé ṣùgbọ́n ọ̀tọ̀ ni iṣẹ́ tó ń ṣe, ṣé ara ẹ̀ ló ń ṣe. Wípé kò ṣe iṣẹ́ tó yẹ kó ṣe nínú ààfin bàbá wa. Torí bí wọ́n ṣe yọ orúkọ Queen Naomi kúrò nínú registry book yẹn, wọ́n ní àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n mọ̀ nípa. Ẹ rántí pé a sọ fún yín pé àǹtí wa A ó bribe akọ̀wé bàbá Wẹ̀rìnlá tán ní wọ́n kó £500 sínú envelope láti fún akọ̀wé yìí, pé akọ̀wé yìí ó gbà, ó reject ẹ̀. Wípé òun ò kí ń gba bribe. Àtìgbà yẹn ni akọ̀wé ti wá mú lẹ́tà tí wọ́n kọ tí stamp bàbá Wẹ̀rìnlá wà lórí ẹ̀. Wọ́n mú wá fún bàbá Wẹ̀rìnlá pé evidence tí wọ́n wá fún àwọn ni. Kó tó di pé àwọn yọ̀ǹda registry book yìí fún wọn. Ó ní stamp bàbá Wẹ̀rìnlá lórí. Wọ́n ní bàbá Wẹ̀rìnlá gan lànà ni nígbà tí wọ́n rí lẹ́tà yẹn. Pé àwọn kọ́ làwọn kọ lẹ́tà yìí, àwọn ò mọ̀ ń pa ẹ́ o. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀. Wọ́n ní àwọn àǹtí wa gbogbo ìgan, wọ́n ní stamp palace tó yẹ pé wọ́n máa ń lò fúnra wọn tó bá ti fẹ́ kọ irú àwọn lẹ́tà yẹn. Ẹ rántí pé lẹ́tà tí àǹtí wa church tó kọ lọ sí òkè òkun nípa bóyá Uganda ní ìlú kan ṣá ní South Africa tó fi lọ bá president ibẹ̀ àti vice president ibẹ̀. Wọ́n ní Queen Naomi ló yẹ kó lọ. Wọ́n ní ó yí lẹ́tà yẹn ló wá forúkọ ara ẹ̀ síbẹ̀.
àìmọye ìgbà ni wọ́n ti máa ń ṣe. Ẹ rántí ìgbà tí a tún sọ fún yín pé ẹ rántí ìgbà tá a tún sọ fún yín pé àǹtí wa yìí sẹ́ǹdì lẹ́tà lọ sí La Corona Royal tí ó sọ pé òun ni wọ́n fẹ́ mú ní ìsìn tí wọ́n fi ní àwọn yẹn pé bàbá wèrè ńlá lórí ambassador deal tán ní Queen Naomi gbà tí wọ́n fi ní bàbá wèrè ńlá ní láyéláyé àwọn ò change Queen Naomi o ẹni táwọn ti mú làwọn ti mú. So gbogbo àwọn nǹkan báyìí a mọ nǹkan tó ń ṣe ní kọ̀kọ̀ tó lókun rí àmọ́ olókun ló rí gbogbo ìwà yìí náà rí inú náà ròde Elédùmarè ló rí inú wa ló ròde gbogbo nǹkan tá a bá ń ṣe láyé ẹ jẹ́ á máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa fi inú kan ṣe torí pé wọ́n ní olókun stand fún purity ìtorí ẹ̀ ni wọ́n fi máa ń wọ aṣọ funfun bí a ṣe gbọ́ gan wọ́n ní nǹkan funfun gan náà fi ń bo olókun so ìtorí ẹ̀ ni wọ́n fi máa ń wọ aṣọ funfun lọ síbẹ̀ kì í ṣe pé kó wọ aṣọ funfun kó wá máa ṣèkà sọ́mọ ẹnì kejì wọ́n ní ẹbọ ò ní gbà o ẹni tó bá ń ṣèkà tó bá fẹ́ lọ bo olókun ẹ̀gbọ́n ò ní fín ẹbọ ò ní gbà. Ẹ̀yin èèyàn ilé tá a bá tún gbọ́ update lórí ọ̀rọ̀ yìí a máa mú wá fún yín. Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní ọjọ́ èní ní 30th of April gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí mo kí yín ẹ kú ọdún ẹ kú ìyèdún ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o happy birthday to you. Ẹ máa gbáradì fún prize giveaway wa ó ń bọ̀ ní July 15th ní agbára Ọlọ́run èmi àti yín àjọ máa péjú ṣe ni o Ọlọ́run á dá ẹ̀mí gbogbo wa sí o. Mo kí gbogbo ẹ̀yin subscribers mi ṣe mọ̀ bí bá ṣe máa ń sọ̀rọ̀ lóòótọ́ wọn bọdún olókun ní Ifẹ̀ ṣùgbọ́n àwọn gist tá a gbọ́ mi ò sí ń bẹ̀ allegedly nìkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú èmi àti yín o gbogbo nǹkan tá a bá ń dáwọ́lé á máa yọrí sí rere o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé orúkọ mi ò yí padà Máṣọ́lá ni orúkọ mi Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe ẹ tẹ notification bell yín ẹ subscribe o torí ọ̀fẹ́ ló bá dé ẹ̀dẹ̀ máa gbádùn gist so tá a bá ti post any gist ẹ máa rí tẹ́ bá ti subscribe òkè òkè ni ọlá yín á máa lọ ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o ó ṣe pàtàkì fún channel wa prize giveaway ó ń bọ̀ ẹ máa gbáradì please share this video like and subscribe God bless you all Mashola Gist TV love you all.